gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá lọ abala bíi tí a wà òun náà ní abala àwọn ojúlówó àtàwọn gbáǹkọ́gbì irọ́ èyí tí ìjọ Ahmadiyya ń pa nípa iye òǹkà tí wọ́n jẹ́ lágbàńlá ayé yẹn ni pé wọ́n ń fún wa ní falsified statistics nípa iye nọ́mbà wọn lágbàáyé léyìí tí ó ń jẹ́ ká mọ̀ wípé ìjọ yóò wà reliable lọ́nà kankan. bí tí mo ti bẹ̀rẹ̀ òun náà ni pé níbẹ̀rẹ̀ Ghulam Ahmad ní year 1897 ó láwọn tí wọ́n nígbàgbọ́ nínú ohun tí wọ́n tẹ̀lé wọn jẹ́ 8000 ìgbà tó tún yá tó ṣe lẹ́yìn oṣù bíi mélòó ó ní wọ́n jẹ́ 300. báwo ni òǹkà àwọn tí wọ́n tẹ̀lé báwo náà ṣe sáré já wálẹ̀ láti 8000 tó ṣẹlẹ̀ ni pé Ghulam Ahmad máa ń parọ́ gan ní irọ́ tí kì í ṣe kéékèèké nǹkan bá ti ń gbọ́rọ̀ ìbọ̀ látẹ̀yìnwá ẹ̀ mọ̀ pé ó kò ní à ń ṣàjàsà bá ń jákun ọ̀ràn. wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé 8000 báwo ló ṣe di 318 ó ní ní tó kàn wá sóun lọ́kàn lòun sọ ẹ̀dàkùn yẹn fẹ́ sọ iye jàmá ẹ̀ nílùú ibi tó mọ̀ pé òun lọ́ta tó pọ̀ so kóńtọ̀ yẹn láì jẹ́ pé ó ń bẹ̀rù ẹnìkankan o rí Ghulam Ahmad kì í ṣe pé ó ń bẹ̀rù àwọn àfa kò fẹ́ sọ yìí ẹ̀ kódà ní tó tún yẹ wa gan ni pé ó máa ń jákun torí káwọn èèyàn lè bẹ̀rù òun gan fún rẹ̀ ó ń lámà láṣà ẹ̀ ó lẹ́nu nǹkan tó wá sóun lọ́kàn lòun sọ yẹn lòun ṣe sọ pé 318 ni wọ́n láti 8000 wọ́n bọ́ sí 318 níbo ló ti pè wọ́n ní 318 àbí níbo ló ti dáhùn ìgbà tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ nínú ìwé ẹ̀ tó pè ní Al-Balagh page 63 a sọ fún wa yìí pé tó bá yẹ pé 8000 tiẹ̀ ni wọ́n gan ní tó ń sọ yẹn kò correct torí pé ó tún sọ ń bò míì wípé iye èèyàn tó ń join jàmá àwọn lọ́dọọdún wọ́n jẹ́ 300 àbí 400 ó yẹ bó ṣe sọ nínú Al-Balagh yẹn náà page 63 so ọ̀rọ̀ tó sọ yẹn a sọ fún wa yìí pé káló bá correct ni lẹ́nu ìgbà tó dá ìjọ Ahmadiyya sílẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gba bẹ́yìn hàn àwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n gbà fún ní year 1897 ṣé ló yẹ kó nǹkan wọn jẹ́ 2400 kì í ṣe 8000 ó túmọ̀ sí pé ọ̀rọ̀ yẹn ní ìrọ́nú. ní year 1893 nígbà tí òun àti Abdulhaq al-Ghaznawi tí wọ́n jọ ṣe mubahala ẹ̀yọ̀kan ṣe tí Ghulam Ahmad tí ó ṣe nínú gbèsè ayé ẹ̀ ìyẹn ní face to face ó sọ ń bẹ onífàkọ̀dé kánà máa ń qabla al-mubahalati ala aglabi zanni qurabatu 300 rajulin aw 400 ó lé àwọn èèyàn tó jọmọ lẹ́yìn wọn nígbà tí àwọn fi ṣe mubahala yẹn ìyẹn debate ta gbangba àti fúnra ẹni lépè níparí debate tóun àti Abdulhaq Sheikh Abdulhaq al-Ghaznawi jọ ṣe ó láwọn tí wọ́n tẹ̀lé òun gbà yẹn tán jọmọ ẹ̀yìn wọn àwọn tó jẹ́ jama ọ̀hún wọ́n jẹ́ nǹkan bíi 103 àbọ̀ 104 ẹ rí ọ̀rọ̀ yẹn nínú tíra Akibatu Atam ní page 197. ok káwá sọ pé èèyàn 300 òun náà ló ń jọyìn ìjọ Ahmadiyya lọ́dọọdún ní year 1897 yẹn tá a bá sọ pé èèyàn 300 lọ́dọọdún láàrin ọdún mẹ́rin kí ló máa fún wa so ọgbọ́n wo ló wá dá sí tó já sí wípé ó ló ń ka iye àwọn tó tẹ̀lé wọn jẹ́ 8000 báwo ló ṣe ṣe ẹ jẹ́ ká tẹ̀síwájú ká tún rí àwọn figures tó ń contradict ara wọn nínú ọ̀rọ̀ Ghulam Ahmad nínú ẹ̀ ó ní tó sọ fún wa ní 1903 nígbà tó kọ tírà Mawahibu Ar-Rahman tẹ́ bá wo page 95 ń bẹ ó ní inna jama'atana nínú tírà Mawahibu Ar-Rahman page 95 ó ní inna jama'atana zadat ala 100,000 fi hadhihi al-a'wam ath-thalatha ó ní ìjọ wa wọ́n ti lé ní 100,000 láàrin ọdún mẹ́ta sẹ́yìn máa annaha kanat zuwaha 300 fil ayyami as-sabiqa tó ń tí wọ́n já sí wípé àwọn ìjọ náà wọ́n àjú nǹkan bíi 100 ọdún bíi mẹ́ta lọ wọ́n àjú nǹkan bíi ó ní nǹkan bíi 100 mẹ́ta nǹkan bíi 100 mẹ́ta péré ni wọ́n láàrin ọjọ́ mélòó tó ṣíwájú gbóná al-ayyamu as-sabiqa náà ọ̀rọ̀ Ghulam Ahmad nínú sẹ́ńtẹ́ǹsì yẹn tó ń sọ òun náà ni wípé lẹ́yìn ọdún mẹ́ta sẹ́yìn so ètò bẹ̀rẹ̀ ní nǹkan bíi 11/1899. bákan náà ẹni tó ń gba tax ẹni tíjọba fi ti ọ̀rọ̀ tax ní India ń gbà yẹn tax collector yẹn nígbà tí wọ́n wá Ghulam Ahmad bẹ́ẹ̀ sì ni wọ́n ti mọ̀ pé Ghulam Ahmad níjọ so ẹni tó níjọ bẹ́ẹ̀ yẹn wọ́n á fẹ́ kó ń tọ̀hún yẹn ṣètò tax tí àwọn ọmọ ẹlẹ́yìn yẹn ń san ní year 1898 ní oṣù kẹfà nínú ọdún yẹn Ghulam Ahmad sọ fún ẹni tí ó ń gba owó orí yẹn mas'ulu daribati dakhil wípé iye àwọn èèyàn tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n jọmọ lẹ́yìn wọn ó ní wọ́n jẹ́ 318 ọdún wọn lápọ̀ ọdún yìí 1898 year 1898 bẹ́ẹ̀ bá gbàgbé
òun ló fà á tí ẹni tó ń gba owó orí yẹn ló ṣe kọ sínú ìwé ìjọba wípé walaqad indamma hatta al-ana ila hadhihi al-firqati 318 shakhsan ó ní 318 làwọn èèyàn tí wọ́n join ìjọ Ghulam Ahmad yẹn ni pé àwọn ọmọlẹ́yìn yẹn láti ìgbà tó ti dá sílẹ̀ wọ́n jẹ́ 318 bihasabi qa'imati asma'ihim allati arfaqtuha bil ahruf al-injilisiyya so níbàámu sí lísì tí wọ́n fún tí Ghulam Ahmad tó fún wọn wípé àwọn ọmọlẹ́yìn wọn jẹ́ 318 wala shakka anna ba'da minhu ashabu ja'in wa ilmin olóyìn ẹni ẹ̀ ń sọ wípé inú àwọn tó tẹ̀lé Ghulam Ahmad àwọn olówó ń bẹ nù wọn bẹ́ẹ̀ sì ni àwọn míì jẹ́ àfáànù wọn wa in kana adaduhum qalilan ẹnu pé wọn tó nǹkan ni ọ̀rọ̀ yìí wà nínú tírà Daruratul Imam page 71 ọdún wọlé lè ṣẹlẹ̀ ní year 1898 ìsẹ́ni tabawo dáadáa rí wípé ẹni tó jẹ́ tax collector yìí ohun tó ń sọ ń bì yìí ó náà ni pé iye èèyàn tó ti join ìjọ Ahmadiyya so far láti ìgbà tán ti dálẹ̀ ó ní 318 péré òun náà ni wọn ok nbọ wá ní iye thousands yòókù ẹgbọrọ nbọ ní àwọn thousands tó kù nbọ ní wọn wà torí pé Ghulam Ahmad sọ pé àwọn tó tẹ̀lé òun wọ́n jẹ́ 8000 tá a bá yọ 318 kúrò nínú 8000 nbọ ní gbogbo àwọn thousands yòókù yẹn nbọ ní wọn lọ fa ayna zahabat hadhihi al-alaf. bákan náà ọdún tá à ń sọ yẹn gan yẹn ọdún 1898 yẹn lọ́dún yẹn gan èèyàn bíi 300 àbí 400 tí wọ́n join ìjọ Ahmadiyya lọ́dún yẹn gẹ́gẹ́ bí Ghulam Ahmad ṣe ń claim pé èèyàn 300 àbí 400 ló ń join wọn lọ́dọọdún níbo ni gbogbo nǹkan tá a wí níbo ni wọ́n lọ kí ló dé tó nǹka wọn sì ń jẹ́ 318 ní year 18 ní ọdún 1898 kí ló dé tí ìjọ Ghulam Ahmad ṣe tó ń jẹ́ 318 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Mas'ulu Daribati Dakhil tó gbé jáde. bẹ́ẹ̀ sì ni tẹ́ ẹ̀ bá gbàgbé àfi sọ tẹ́lẹ̀ pé ní year 1897 n tó sọ fún wa náà ni pé àwọn tí wọ́n tẹ̀lé òun ó ní wọ́n tó 8000 so ń bọ̀ ní gbogbo àwọn nǹkan yòókù yẹn ń bọ̀ ní wọ́n lọ ó túmọ̀ sí pé Ghulam Ahmad parọ́ fún ìjọba yẹn tó ń gbowó orí rè pé inú bí tíjọ Ahmadiyya lè fẹ́ sá sí òun náà ni pé àwọn tí Ghulam Ahmad pè fún ìjọba ní 318 yẹn ní iye èèyàn tí wọ́n ń sanwó tán ní contribution yẹn financial contribution tí wọ́n ń ṣe fún ẹgbẹ́ kì í ṣe àwọn yẹn ẹni tó ń sọ̀rọ̀ yẹn òṣìṣẹ́ ìjọba tó ń sọ̀rọ̀ nípa owó orí òun sọ̀rọ̀ nípa iye èèyàn tó ti join ìjọ Ahmadiyya kì í ṣe iye èèyàn tó ń contribute sínú ẹgbẹ́ gẹ́gẹ́ bí Ghulam Ahmad ṣe gẹ́gẹ́ bó ṣe sọ. ìgbà tó tún di 1906 Ghulam Ahmad sọ wípé ìyẹn ní oṣù kẹta ní ọdún 1906 ó ní alladhina tabu ala yadi anil ma'asi wa dhunubi wa shirki al-an qad balagha adaduhum 400,000 shakhsin takriban wọ́n láwọn tó ti túbá lọ́dọ̀ ọ̀hún báyìí téèyàn bá túbá lọ́dọ̀ Ghulam Ahmad òun náà ni pé ó ti kó inú àyè nígbàgbọ́ nú ẹ̀ ìṣe kèfèrí pẹ̀lú ẹ̀ bọ́ sínú ìnígbàgbọ́ nú ẹ̀ ní tó gbè ní tútúbá nìyẹn wọ́n láwọn tó túbá tí wọ́n fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí wọ́n àṣẹ lọ́hùn mọ́ tí wọ́n sì fi ẹbọ ṣíṣe sílẹ̀ ẹbọ náà ni àìnígbàgbọ́ nú Ghulam Ahmad lọ́dọ̀ ẹ̀ ó ní nísìnyí òǹkà wọn ti pé 400,000 takriban approximately ó ní tàbá ṣí wọn òǹkà wọn yóò ti fẹ́ wọ bíi 400,000 àmọ́ tasharrafa jama'atu min al-hanadika ó ní gẹ́gẹ́ bí àwọn àjọ kan nínú àwọn al-hunud nínú àwọn tó ń pè ní al-hanadika wal-injilis àtàwọn àwọn òyìnbó tí wọ́n wà nínú ìlú India ń gbà yẹn ayédọ́n bẹ̀yẹn tí náà kìlẹ̀ Islam bẹ́ẹ̀ sì ni àwọn míì nínú wọn gba ẹ̀sìn Islam so nísìnyí Ghulam Ahmad sọ pé iye èèyàn tó gbà fóun ní year 1906 òǹkà wọn tó 400,000 ẹ̀wò tí ra Tajalliyatul Ilahiyya page 3 ẹ̀ bá ń bẹ̀. bákan náà nínú oṣù alákọ̀ọ́kọ́ oṣù January ní 1907 kí ló sọ ó ní wal-ana yarbu adadu jama'ati ala 300,000 shakhsin ó láwọn jama àwọn tó tẹ̀lé òun Ghulam Ahmad òǹkà wọn ó lé ní 300,000 في أثناء تأليف هذا الكتيب وصلتني من الإسكندرية بمصر ó ní èèyàn tó gbà fóun tó tẹ̀lé òun títí di àsìkò yìí yẹn ní oṣù kínní ọdún 1907 ó ní wọ́n pé 300,000 tẹ́ ẹ bá gbàgbé nínú tírà Tajalliyatul Ilahiyya ìta kàtán nísìn kí ló pè wọ́n ó láwọn èèyàn tí wọ́n tẹ̀lé òun tí wọ́n gbà fóun tá gba ìsìláàmù tòun Ghulam Ahmad wọ́n jẹ́ ó ní qad balagha adaduhum 400,000 shakhsin wọ́n ti tó 400,000 ó súnmọ́ wọ́n ti fẹ́ pé 400,000 bó ti sọ nìyẹn yẹn ni pé wọ́n tún lè jù bẹ́ẹ̀ lọ gan àbí kẹ̀kan dín díẹ̀ ṣùgbọ́n gbà tó di 1907 kí ló sọ ó láwọn tí wọ́n tẹ̀lé òun ó ní wọ́n ti pé 300,000 shakhsin 300,000 kí ló ṣẹlẹ̀ Ghulam Ahmad kí ló kọlu ọ̀gbẹ́ni Ghulam yìí kí ló ṣe làákàyè ẹ̀ ó nígbà tó ń kọ tírà pélébé yìí lọ́wọ́ ní lẹ́tà kan wá láti ilẹ̀ Masari
bilbarid ó ní wọ́n fi ránṣẹ́ through post office phone déètì tí lẹ́tà náà bá dé òun náà ni 23rd of January 1907 ẹ máa gbọ́ bẹ́ẹ̀ Ghulam Ahmad sọ pé lẹ́tà kan tẹ̀ wọ́n lọ́wọ́ láti ilẹ̀ Íjíbítì láti Alexandria ní Alexandria ní Egypt ní 23rd of January 1907 ó ní wakatibuha shakhsun muhtaramun ó lẹ́ni tó kọ lẹ́tà náà ránṣẹ́ sóhun èèyàn kan ni tó jẹ́ alápọ̀nlé èèyàn dáadáa wa salihun ẹni rere min madinati Alexandria láti ìlú Alexandria wasmuhu Ahmad Zahri aw Ahmad Zuhri Badruddin orúkọ ẹ̀ ń tọ̀hún yẹn ni Ahmad Zuhri Badruddin ẹ máa wo òbítíbitì irọ́ èyí tí a ó rí inú lẹ́tà tí Ghulam Ahmad lóhùn rí gbà láti ìlú Alexandria ní Egypt yìí ó ní risalatuhu mahfuzatun ladayya wa hiya biyadi al'an ó ní lẹ́tà tẹ́ ọ̀gbẹ́ni náà kọ sóhun lẹ́tà náà òun tọ́jú ẹ̀ títí dìsín ó sì ń bẹ lọ́wọ́ òun dìsín yakulu fiha ma mafaduhu Ghulam Ahmad sọ wípé ọ̀gbẹ́ni náà sọ nínú lẹ́tà náà wípé ubashiruka bi anna atba'aka ó ní òun fẹ́ fún ìwọ Ghulam Ahmad ní ìró ìdùnnú wípé àwọn tó ń tẹ̀lé ọ wa muridik àwọn olólùfẹ́ rẹ̀ fi hadha albalad nílùú táwa yìí kọ́ni kásùrù misla rọ́mùlì sọ̀hárọ̀ wal hasa wọ́n ti pọ̀ gẹ́gẹ́ bí yẹ̀pẹ̀ inú desert gẹ́gẹ́ bí yẹ̀pẹ̀ ṣe pọ̀ nínú desert ní ilẹ̀ yanrìn àtàwọn òkúta wẹ́wẹ́wẹ́ subhanallah yazim ẹ rí wípé iye nǹkan àwọn èèyàn tó tẹ̀lé Ghulam Ahmad l'Alexandria ní Egypt nígbà yẹn ní 1907 yìí 23rd of January 1907 wọ́n ní òǹkà wọn ó ti ṣe déédéé yẹ̀pẹ̀ ẹlẹ̀ àti àwọn òkúta wẹ́wẹ́wẹ́ ìdákùn mílíọ̀nù mélòó náà máa jẹ́ yẹn ta ló lè ka yẹ̀pẹ̀ ẹlẹ̀ gan Yorùbá ní ọlọ́gbọ́n ayé kan ò tó mi ń kókó mi ti aṣọ bẹ́ẹ̀ sì ni àwọn òmà kan àbí àwọn onímọ̀ kan ò lè má yẹ̀pẹ̀ ẹlẹ̀ onímọ̀ kan ò lè má yẹ̀pẹ̀ ẹlẹ̀ ìjọ Ahmadiyya ni wọ́n ti dìde ṣe déédéé yẹ̀pẹ̀ ẹlẹ̀ báyìí mímọ́ alẹ́ bóyá ilẹ̀ inú yàrá Ghulam Ahmad òun náà ni wọ́n ń sọ ṣùgbọ́n nígbà tí yẹn bá ní rọ́mùlù sọ̀hárà àwọn yanrìn yẹ̀pẹ̀ tó ń bẹ nínú pápá àbí nínú desert ilẹ̀ òkú wàlhásọ àtàwọn òkúta kéékèèké ẹgbẹ́ ṣe pọ̀ tó. kayfa naqasat aljama'atu 100,000 ba'da an sara hadha alhadad alhayy min almuslimin min mu'ayyidi almirza. so ìbéèrè ni pé báwo ni òǹkà àwọn tí wọ́n tẹ̀lé Ghulam Ahmad báwo ni wọ́n ṣe wá kéré sí lóǹkà báwo ni wọ́n ṣe wá kéré sí ní òǹkà. ẹ̀yọ́ mọ̀ yá mi tí mo fẹ́ ká mọ̀ ní gbogbo àwọn numbers àwọn figures tí Ghulam Ahmad ń fún wa yìí ni pé irọ́ ni ó ń fabricate gbogbo àwọn ó ń falsify gbogbo àwọn figures wọn yìí ni wọn right irọ́ òun náà ló ń pa torí pé nígbà tí ìpínyà bá bí nǹkan mi ṣéyàn bí ma kó mọ̀ màyọ̀ ọmọ tó bí ni tí ò ń ṣe ní bí. nínú tá à ń fi mà wípé wọ́n fabricate lẹ́tà yìí òun náà ni pé Ghulam Ahmad ń sọ nìkan nínú àwọn wíyẹ̀ tó pè ní al-istiftah ẹ wo page 43 bẹ ẹ bá ó ní inni katabtu ghayra marratin mo ti kọ tí kì í ṣe kan mọ́ ni mo ti kọ anna min a'zami ayallahi ma anba'ani bi kasrati al-jama'a ipe inú ọ̀pọ̀lọpọ̀ inú oore tọ́lọ̀ ń ṣe fún ohun Ghulam Ahmad òun náà ni ọ̀rọ̀ tí àdéhùn tí Ọlọ́run ọba àlekèọlá tó ṣe fún àdéhùn tí Ọlọ́run ṣe fún ó nínú oore tọ́lọ̀ ń ṣe fún ni pé Ọlọ́run ti ṣàdéhùn fún un pé àwọn tí yóò jọmọ lẹ́yìn ohun Ghulam Ahmad wọ́n pọ̀ ní púpọ̀ náà tí ó yà bàbà. وقد أيد كلامي هذا المكتوب الذي بلغني اليوم في آخر جانوري سنة 1807 الميلادية ó ní nínú tí ó jẹ́rìí gbé tí Ọlọ́run sọ yìí wípé òǹkà àwọn tí wọ́n tẹ̀lé òun wọ́n padà pọ̀ tó já sí pé yóò kọjá kíkà ó ní lẹ́tà kan tóun rí gbà ó ní ìlérí Ọlọ́run ti wá sí ìmúṣẹ àdéhùn Ọlọ́run ó ti já sí ìmúṣẹ báyìí pẹ̀lú lẹ́tà kan tóun rí gbà láti ilẹ̀ Masari ní 1907 níbẹ̀rẹ̀ January 1907 sorry ní ìparí January 1907 min ardi Misra ó ní fa aktubu minhu satrayni ó lóun fẹ́ kọ lẹ́tà òun fẹ́ kọ láì méjì péré nínú lẹ́tà yẹn tó wà nínú lẹ́tà òun fẹ́ kẹ́yìn yàn kẹ́ ẹ bá òun gbọ́ kẹ́ ẹ lè mọ bí oore tọ́lọ̀ ń ṣe fún òun bó ṣe pọ̀ tó ẹ̀dùn ẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ bí Christian ẹ dákun kí ló wà nínú lẹ́tà náà ó ní wa huwa hada kí ló wà nínú lẹ́tà náà ó lẹ́nu tó kọ lẹ́tà náà ó kọ síbẹ̀ pé ila dhil jalali wal ikram afwan ila dhil jalali wal ihtiram ó ní lọ sọ́dọ̀ ẹni tó ní gbọngbọn àti n tá ń pè ní àpọ́nlé Al-Masihil Maw'ud aṣíwájú tí í ṣe Al-Masihil Maw'ud Mirza Ghulam Ahmad al-Qadiani al-Hindi al-Finjabi ìyẹn Mirza Ghulam Ahmad al-Hindi ọmọ ilẹ̀ India al-Finjabi ọmọ orílẹ̀ Punjabi
ba'da tahiyya ẹni yẹn kọ sínú lẹ́tà náà Ghulam Ahmad ló mú ẹnu ọba ibi ìwá fún wa nínú lẹ́tà náà ó lóun fẹ́ kọ láì méjì mbẹ péré wípé ẹni náà sọ pé ba'da tahiyya lẹ́yìn ìgbà tó ń kí ìwọ Dhul Jalali wal Ihtiram bó ti kí Ghulam Ahmad nìyẹn nínú lẹ́tà náà lárúbáwá sì ni abẹ́rẹ́ nǹkan bẹ́yẹn lárúbáwá ló ń kíyàn bẹ́yẹn laqad kasurat atba'ukum fi hadhihi al-bilad ẹni yẹn ní Ghulam Ahmad ní ẹni náà ń sọ fún òun lẹ́tà wípé ẹ̀rí ìwọ ọ̀gá wa ìwọ tó ní gbọ̀ngbọ̀n ìwọ tó sì ní ohun tá à ń pè ní àpọ́nlé ó ní àwọn tí wọ́n tẹ̀lé yín nílùú yìí wọ́n ti pọ̀ gan wà sọ̀rọ̀ àdàdà rọ́mùlì wal hasọ kódà òǹkà wọn ṣe déédéé òǹkà yìpẹ̀ ilẹ̀ àti àwọn òkúta wẹ́wẹ́wẹ́ ṣé eléyìí òkú irọ́ lélẹ́yìí àbí ayé irọ́ kékeré lélẹ́yìí àbí irọ́ kàǹkà tí ka ṣètánì láyà walam yabqa ahadun illa wa amila bi ra'yikum ẹni ẹ tẹ̀síwájú ọ̀gbẹ́ni náà tó kọ lẹ́tà náà láti Íjíbítì ó ní kò ṣẹ́kù ẹnìkan ní ilẹ̀ Íjíbítì àfi kó jásí pé wọ́n fi ráàyò yín ṣiṣẹ́ ń tẹ́ sọ wọ́n tẹ̀lé wọ́n gbà yín gẹ́gẹ́ bí al-Masihul Maw'ud wattaba'a ansarakum àwọn náà sì tẹ̀lé àwọn tí wọ́n jẹ́ alárànṣe yín àwọn ọmọlẹ́yìn wọ́n darapọ̀ mọ́ àwọn ọmọlẹ́yìn ní ilẹ̀ Íjíbítì ó ní kò kù ẹnìkan ní ilẹ̀ Íjíbítì àfi kí wọ́n darapọ̀ mọ́ jàmáà yín. báwa náà ṣe rí yìí nísìn àti rí wípé kò sẹ́ni tó lè bá Ghulam Ahmad fi gàgbàgà nínú irọ́ pupa tálẹ́ nínú tí ó kọ́rù lẹ́tà yìí nínú ọmọ lárúbáwá ṣé bí lárúbáwá ṣe sọ̀rọ̀ lélẹ̀ tí yóò tún wá pa irọ́ kàǹkà irọ́ tí kò tiẹ̀ pé àwọn tó tẹ̀lé yín ní Jìbìtì wọ́n ti di 100,000 àbí ní ìlú bíi tí millions wà lẹ́nìí population Egypt ń lọ bí 90 million àbí jù bẹ́ẹ̀ lọ owó àwọn tí wọ́n wá tẹ̀lé tí wọ́n jẹ́ ará Egypt pátápátá ni wọ́n ti dọmọ lẹ́yìn Ghulam Ahmad àtàlùwà ṣẹ́kù nílùú gbà yẹn abẹ́ gbọ́ ọ̀rọ̀ burúkú wọ́n kọrú lẹ́tà yìí sí Ghulam Ahmad ká ní wọ́n kọ́ sí ni òun náà sì ń lè kà síta ojú ò sì tì wípé tí wọ́n bá ń tàn yẹn ó yẹ kí yẹn náà máa pé wọ́n ń tàn ọ́ ni torí Yorùbá ní ẹlẹ́fọ̀ọ́ba fẹ́yìn ìjọba ẹlẹ́fìrin ìjọba ẹ sì gbẹ́ kòtò fẹ́rin ìkà lọ́mọ aráyè ìkà pọ̀ nọ́mọ aráyé so wọ́n kọrú lẹ́tà yìí sí ó sì kà síta abẹ́gbọ́n tó wí ni ó ní ẹnìyẹn kọ lẹ́tà sọ ó ní ila Dhil Jalali wal Ihtirami al-Masih al-Maw'ud Mirza Ghulam Ahmad al-Qadiani al-Hindi al-Finjabi ba'da tahiyya laqad kasurat atba'ukum fi hadhihi al-bilad wa sarat 'adada ar-ramli wal-hasa wa lam yabqa ahadun illa wa 'amila bi ra'yikum wattaba'a ansarakum ar-Raqimu gbàtẹ́nìyẹn kọ lẹ́tà yẹn tán ó wá kọ síbẹ̀ wípé ar-Raqimu ẹ máa wo ìbára yẹn náà ar-Raqimu Ahmad Zuhri Badruddin min Iskandariya 19 ديسمبر سنة 1906 year 1906 ni ẹni ẹ kọ lẹ́tà yẹn dọ́dọ̀ Ghulam Ahmad ní year 1906 ó jẹ́ 19th of December 1906 nínú tírà al-Istiftah ẹ bá ọ̀rọ̀ yẹn bẹ̀ page 43 al-Istiftah page 43 bó ti wà ń bẹ̀ nìyẹn tá a bá gbàgbé a rí pé irú lẹ́tà tó jọba yìí náà a ti sọ díẹ̀ ńbẹ̀ fún wa lẹ́ẹ̀kan èyí tó kọ sínú ìkànnì àwọn newspaper àwọn tó pè ní Ariyu Qadiyan wa Nahnu Ariyu Qadiyan wa Nahnu page 6 ńbẹ̀ òní wọn kọ ọ̀rọ̀ náà sí òun náà látún tó kà fún wa ní abala yìí nítorí ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé ṣẹ́rí lẹ́tà eléyìí tí Ghulam Ahmad ní òun rí gbà láti ilẹ̀ Egypt yìí wọ́n fabricate ẹ̀ ní la shakka annaha risalatun mufabraka kò rújú wípé wọ́n fabricate lẹ́tà yìí ni kì í ṣe bó ṣe ṣẹlẹ̀ òun náà ló ṣe gbé kalẹ̀ yìí tani ẹ̀talẹ̀ náà tó jẹ́ kọrú lẹ́tà yìí láyé yìí kó sọ pé nílùú bí báyìí o lórílẹ̀‐èdè báyìí o kò ṣẹ́kù ẹnìkan àfi kó jẹ́ pé gbogbo wọn ti di kò ṣẹ́kù ẹnìkan tí ò join jama yín àbí kẹ́ àwọn tó tẹ̀lé yín òǹkà wọn ti dàbí òǹkà yẹpẹ́lẹ̀ àtàwọn òkúta wẹ́wẹ́wẹ́ eléyìí àpọ̀ afáàgùlà Ghulam Ahmad ló fabricate lẹ́tà torí pé nù tá a mọ̀ kó máa ṣe dáadáa jù òun náà ní kí a kà máa falsify ọ̀rọ̀ àbí ká máa parọ́ ká máa fabricate nǹkan tí ò ṣẹlẹ̀ ká ní bẹ́ẹ̀ ló ṣe rí ó kí ẹja kíyèsí lẹ́tà yìí dáadáa bó láṣẹ máa pé Ghulam Ahmad fabricate lẹ́tà yìí àkọ́kọ́ náà làákàyè lásán díẹ̀ báyìí kọ́dà ọpọlọmọdé yóò mọ̀ wípé báwo ni àwọn àjọ kan ṣe pọ̀ gẹ́gẹ́ bí yẹ̀pẹ̀ ilẹ̀ wasọ́rọ̀ tí a dada rọ́mlì wàlhásọ̀ ẹbí lọ́dún gbẹ́ni tó bá gbọ́ lóga láyé eléyìí onídìí kí n gbọ́ lóga púpọ̀ kálukú ló máa tán pè ní arọ́mlù kálukú ló máa tán pè ní alhásọ̀ ẹbí lọ́wọ́ wọn. tabaníkà tẹ̀ wá àṣẹ́sì lẹ́tà yìí gan ṣé wọ́n kọ ránṣẹ́ sí Ghulam Ahmad lóòótọ́ ó ní àbí kẹ́ òun náà fúnra ẹ̀ ló rọra dọ́gbọ́n lọ
ló lọ fabricate lẹ́tà yẹn bóyá orí ẹ̀ nǹkan ti dààmú ọpọlọ nígbà yẹn kò sí àmọ́ tí ó kọ́ mọ́ ó wá fẹ́ káyé bẹ̀rù òun pé ẹni tá a látẹ̀lé yìí ẹ dákun ẹni tá a ṣe rò pé kò lè pàgọ́ irú ẹni bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ó ń kọ́lé alárinrin ó fẹ́ fi dẹ́rù bá àwọn èèyàn káyé lè máa rò pé gbogbo ilẹ̀ Íjíbítì ló ti tẹ̀lé Ghulam Ahmad lọ ará India ẹ̀yà tètè ya ronúkúwàdà Mahdi gangan Al-Masih Al-Maw'ud tí a ti ń retí òun náà máa ní ọgbẹ́ni yóò jẹ́ nígbà tá a kọ́ nílé nìṣẹ́ rí bára tá a ṣe gbà ẹ jẹ́ àwo lẹ́tà yìí ká tiẹ̀ gbìyànjú láti àṣẹ̀ṣẹ̀ dáadáa mo ní lẹ́tà yìí ti wá gan sóti ẹ̀jọ́ èyí tọ́mọ lárúbáwá lè kọ́ àkọ́kọ́ nú ẹ̀ òun náà ni wípé ṣẹ́rí lẹ́tà tá à ń wí yìí wọ́n rí nínú gbogbo àwọn tó ń pè ní al-maktubatul ahmadiyya àwọn mujalladati tí àwọn lẹ́tà Ghulam Ahmad àtàwọn ọ̀rọ̀ míì tó kọ nínú àwọn lẹ́tà tó kọ sáwọn èèyàn lẹ́tà tá a wí kò sínú gbogbo àwọn lẹ́tà sínú ẹni bá lọ wo àwọn mujalladati tó ń pè ní al-maktubatul ahmadiyya ẹ rí i pé kò sí lẹ́tà yìí nínú àwọn òwe yẹn látòkè délẹ̀ ká ló bá wà nínú ẹ ni ó ṣeé ṣe kí Ghulam Ahmad tó kọ respond kó kọ èsì kó correspond sí lẹ́tà yìí kó fi ránṣẹ́ sí Ahmad Zuhri Badruddin tó ló ń kọ lẹ́tà náà láti Alexandra ṣùgbọ́n wọ́n wo gbónúwèé Ghulam Ahmad àárí èsì lẹ́tà yìí torí gbogbo lẹ́tà tí kọ ránṣẹ́ sí àbí tí wọ́n kọ ránṣẹ́ sí òun náà ni ó wà nínú tíra tó ń pè ní al-maktubat al-ahmadiyya àbí kẹ gbogbo èyí tó pọ̀ jù náà àwọn àkọsílẹ̀ náà nínú tí ó jẹ́ ká mọ̀ wípé Ghulam Ahmad ló fabricate lẹ́tà yìí òun náà ni wípé ó rí pé òun nídìí ẹni gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ẹni tá a mọ̀ máa rọ́ ẹlẹ́kọ̀ọ́ kan sọ pé idha urifa al-insanu bil-kadhibi lam yazal idha urifa al-insanu bil-kadhibi lam yazal lada an-nasi kadhaban wa in kana sadiqan ẹlẹ́kọ̀ọ́ kan ló wí bẹ́ẹ̀ pé idha urifa al-insanu bil-kadhibi lam yazal táwọn èèyàn bá ti màyàn lónírọ́ tó já sí pé bó bá sọ̀rọ̀ wọn ní ó tó dé lámìyàzẹ́l ládàánásì kàdábán wọn níyẹ pé lókùrọ́ wọn níyẹ fojú onírọ́ wò wọn níyẹ ṣe lórí ọ̀rọ̀ tó bá sọ wáyé nǹkan náà sọ dìkan kódà bó bá já sí pé òótọ́ ní sọ ìgbà tí wọ́n ti ká máa irọ́ tó ti kárọ́ máa lẹ́nu rí ìgbà tí wọ́n ti máa déédéé nú ọ̀rọ̀ àtàyè lóòótọ́ yóò wá fa kí wọ́n máa ka gbogbo tó bá sọ kún irọ́ wọn ò ní fẹ́ gbà wọlé wọ́n máa ṣe iyèméjì lórí ọ̀rọ̀ rẹ̀ torí pé àtirọ́ àtòótọ́ ẹ̀ ó ti jàpọ̀ mọ́ra wọn ẹ̀rí bọ́rọ̀ yẹn ṣe bẹ́ẹ̀ kọ́ ọmọ tó bó ṣe bá làákà yìí wọn idha urifa al-insanu idha urifa al-insanu bil-kadhibi lam yazal lada an-nasi kadhaban wa in kana sadiqan tamati mayamaro onírọ́ làwọn èèyàn máa pè kódà ńjọ́ tó bá sòótọ́ àwọn èèyàn fi ṣàwẹ́wà wọn ní àkókò mọ́jọ́ tó ń sòótọ́ wọ́n á torí pé irọ́ ni wọ́n mọ̀ irú ẹ̀ ní ọ̀rọ̀ Ghulam Ahmad yìí wàláhì nínú tá a mọ̀ Ghulam Ahmad òun náà ni irọ́ tó ní agbára gan ìjọ Ahmadiyya ẹ̀yin lẹ̀ ronú ẹ̀ ló làákàyè ni ẹ farabalẹ̀ kẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn afáà mùsùlùmí kẹ́ ẹ lè mọ ibi tí ẹni tẹ́ ẹ tẹ̀lé kù sí àìfarabalẹ̀ àtàìfẹ́ gbọ́n tí wọ́n ń sọ ń pa Ghulam Ahmad ní ò jẹ́ kẹ́ ẹ rí nírò mi ò mọ ẹni náà láyé mi ìmọ̀ ìjọ náà tó ní tàn ṣubú tó ti Ahmadiyya ṣé àtàwọn míì bẹ́ẹ̀ la máa rò pọ́n ní tàn ṣubú ṣùgbọ́n a rí pé tìjọ Ahmadiyya yìí tó ń lékele kan wọ́n yìí fẹ́ gbọ́ tí wọ́n sọ̀rọ̀ nípa Ghulam Ahmad wọ́n ń fẹ́ gbọ́ kán mẹ́nu kan ọ̀rọ̀ ẹ̀ wọ́n ń fẹ́ gbọ́ kán tàbùkù ẹ̀ bó ti lè wò ó lè kiri mọ́ wọ́n á máa rí i pé ẹni tó ń sọ̀rọ̀ ń pa ànábì àwọn èèyàn yẹn Ghulam Ahmad yẹn wọ́n á rí i pé ń tọ̀hún yẹn ó ti lẹ́tọ̀ọ́ sí ìyà Ọlọ́run ó sọ̀kalẹ̀ lórí láìpẹ́ kí ló tó yẹn kẹ́ ọlọ́pàá èwo lè pè èwo la gbé èwo lè jù kí ló tì tó yẹn kí ló tó yẹn ṣé ó já ànábì Muhammad sallallahu alaihi wasallam ni tí wọ́n ń bú tó ń tọ̀hún yẹn tí nǹkan òfin ní pẹ́ ṣe onítọ̀hún so ojú máa ń ká àwọn ìjọ Ahmadiyya púpọ̀ wọ́n á máa wo ẹni tó bá ń sọ̀rọ̀ Ghulam Ahmad àbẹ́ni tó bá ń tàbùkù ẹ̀ bí ẹni wípé tí ó padà bàjẹ́ láìpẹ́ yìí wọ́n á máa sọ fún ẹ pé àwọn tó ṣe bẹ́ẹ̀ lánàá ṣẹ́ríbi táyé wọ́n já sí wọ́n ti kú gbogbo orú ọ̀rọ̀ bí ikú yẹn mo fi sọ pé ohun táwọn ọmọ yẹn ń fọ̀ lórí WhatsApp yẹn ẹni tí mo ní wọ́n ṣe gan àti ní tí mo ní aṣíwájú wọn sọ nínú àwọn kíṣẹ́ tí mo pè ní Ahmadiyya hatred for all love for none ẹ rí wípé bó ti rí nìyẹn lóòótọ́ torí pé wọ́n ní èèyàn tó dé látọjú ogun tó lóun pé èèyàn mẹ́fà àbí tó lóun pààyàn mẹ́wàá tó ń tọ̀hún yẹn délé tó tẹ máa di ẹ mẹ́fà á ti mọ̀ pé n tó wí lóòótọ́ kò jìnnà sóòótọ́ bójú ò bá tó ogun ojúṣà tó ti lé
so torí náà ńkọ́ ohun tá a ní wọ́n sọ tó wà nínú àwọn tírà wọn wípé ntí ó wà lọ́kàn wọn ni pé ẹni tí ò bá gbà fún Ghulam Ahmad tó sì mẹ́nu àbùkù bá wọn á rí wípé tó ń tọ́ yẹn ò bàjẹ́ láìpẹ́ yìí kàkà kí wọ́n rorero ń tọ́ yẹn pé ok tẹ́ bá lẹ́ gbà fún ẹ máa wò ó a máa bẹ lọ́n fún yín kọ́lọ́n kó bá fi yín mọ̀nà tí ó tẹnu wọn jáde kọ́ nìyẹn wọ́n máa bẹ lọ́n kí bínú ọlọ́run kó sọ̀kalẹ̀ lé onítọ̀hún yẹn lórí kí ló tó yẹn kẹ wa ma arsalnaka ẹni tó ń kílèmù nìyẹn wípé ọlọ́run sọ pé wa ma arsalnaka illa rahmatan lil alamin olóhùn gba revelation bí tọ́lọ́run sọ pé òun rán ọlọ́run lóhùn rán Ghulam Ahmad sí gbogbo ayé àfẹ́rí bí ẹni pé ó jẹ́ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run rán òun sí gbogbo ayé kóun lè máa jẹ́ aláàánú fún wa ó dà àánú náà ní èpè tó bẹ̀rẹ̀ sí ní summarize lé wọn lórí àwọn èpè 1 million àbẹ́sí gbàgbé ni ẹ gbọ́ kẹsẹ̀ tèmi tí mo pè ní ànábì elépè kẹ gbọ́ àwọn ìwúríbíríbi èpè àwọn èpè tó rìn òhò èpè burúkú bí èpè awúlẹ̀ èyí tó ń jáde lẹ́nu Ghulam Ahmad kí ẹ máa ṣe pé 1 million fún yàn lẹ́ẹ̀kan náà ó ti pọ̀jù ẹ̀ ń ṣe 10 20 100 ṣé èèyàn ò tí ì tó ó tún kọ 1000 gan náà gan nínú tíra Nurul Haqq láti page 98 sí page 108 109 àbí nǹkan kan ṣé ìyẹn ò tí ì tó àfi kó tún fún ẹnìkan ní èpè 1 million ó ní àléhìm ni'alu la'natillahi alfa marra 1 million náà ń pè bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú tíra tó pè ní akibatu atam ẹgbọ́ kíṣẹ́ ti ànábì elépè Ghulam Ahmad kí ọ̀rọ̀ tí mò ń sọ yìí kó lè bá yé yín dáadáa èyí tó túmọ̀ sí pé a ti mọ Ghulam Ahmad máa irọ́ so torí náà nǹkan á dáwùtò ọ̀pọ̀lọpọ̀ tó bá ń sọ àbíkẹ́ gbogbo ẹ̀ tẹ́ bá wo lẹ́tà yìí dáadáa ẹ jẹ́ ká access lẹ́tà yìí àwọn ará Masari tí Ghulam Ahmad ló kọ lẹ́tà yìí ará Masari kì í báyàn sọ̀rọ̀ pé ila dhil jalali ará Masari ò ní kọrú lẹ́tà báyìí kí ará Masari ará Íjíbítì kó fẹ́ àdírẹ́sì yẹn nù lẹ́tà kó wá ní ila dhil jalali ará Masari yẹn bẹ́ẹ̀ lọ́wọ́ pé táná ń pè ní dhil jalali wọn á ní ọlọ́run Allahu nìkan huwa alladhi yusafu bi hadha al-wasf Allahu nìkan lára Masari máa ń ròyìn pẹ̀lú dhil jalali wọn yìí ló fẹ́ lómi turukọ lọ́wọ́ balẹ̀ kí ọlọ́run yàrá oní tabaraka ismu rabbika dhil jalali wal ikram ṣé ẹni tó kọ lẹ́tà sí Ghulam Ahmad yìí yẹn Ahmad Zuhri Badruddin láti Iskandariya ṣé onítọ̀hún yẹn ó yà olódo débi wípé kò mọ̀ pé ọlọ́run ló jẹ́ dhil jalali ó wà lọ ń lo dhil jalali fún Ghulam Ahmad ó wà ní ila dhil jalali yàmi Ghulam Ahmad ní ọlọ́run ọba ò fi ṣe kò ń gẹ́rí lórí lẹ́tà náà tó ló fabricate yẹ ọlọ́run wa kọ́ ọmọ ṣe ó fẹ́ gbé èdè náà kalẹ̀ lọ́nà tí ó jẹ́ ọ̀nà ìyanu táwọn yóò fi máa wò pé ẹni tó kọ lẹ́tà ilé òtọ́ ti tán sára Ghulam Ahmad so tí ilẹ̀ ọmọ alárúbáwá àbára Íjíbítì tí wọ́n bá tiẹ̀ wá fẹ́ yíyan paríparí wọn á ní sahibul jalala sahibu aljalala yàtọ̀ wà ní méjèèjì yàtọ̀ wà ní kákúnyàn ní sahibul jalala àti kákúnyàn ní dhul jalali èyí tó jọ èdè ara Masari nínú méjèèjì wọn náà ní sahibul jalala ó tiẹ̀ jẹ́ pé yẹn náà kéré wa laysa zal jalali wọn ní sọ pé zul jalali wọn ń pè yẹn ní zul jalali so kódà bó jáwọn wòlíì náà ni ìbáàjẹ́ wòlíì gan ìbáàjẹ́ ọlọ́lá ìbáàjẹ́ aláṣẹ kò sí ẹni tí ará Íjíbítì ó lo zul jalali fún ọmọ ẹ̀dá ènìyàn àwọn ará Masari nínú lẹ́tà yẹn ó tún wà ń bẹ̀ bákan náà wípé ẹni yẹn sọ pé almasihul maw'ud ní Íjíbítì ará Íjíbítì yìí sábà pé Ghulam Ahmad ní almasihul maw'ud Mirza Ghulam Ahmad al-Qadiani al-Hindi al-Finjabi Egyptian ní kọ lẹ́tà báyìí kó wá kọrú ìbára yìí sínú ẹ̀ pé al-Hindi al-Finjabi ẹ dákun báwo ni irú ẹni yóò ṣe sọ pé òun nífẹ̀ẹ́ Ghulam Ahmad wá fẹ́ bá a sọ̀rọ̀ nù lẹ́tà wá sọ pé al-Hindi wá pè ní al-Hindi àbùkù ní náà àbùkù ní fún Ghulam Ahmad kí wọ́n pè ní al-Hindi ẹ̀gbọ́n kò sí tó burú kí wọ́n fi yàn tì sí ìlú ẹ̀ ṣùgbọ́n fún Ghulam Ahmad al-Hindi àbùkù ní nígbà tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam kí wọ́n pè ní Muhammad al-Makki al-Madani ó mú àbùkù lọ́wọ́ torí ẹni tí Ọlọ́run rán sí gbogbo àgbáńlá yìí ẹ sì mọ̀ pé Ghulam Ahmad ó ní Ọlọ́run rán sí gbogbo àgbáńlá yìí bó lẹ́nìkan ṣe wọ́n fẹ́ àdírẹ́sì ẹnu lẹ́tà tí wọ́n sọ pé lọ́sọ́dọ̀ aṣíwájú wa ila zil jalali wal ikram ila zil jalali wal ihtiram Mirza Ghulam Ahmad al-Qadiani al-Hindi al-Finjabi ẹ̀rí ó pè ní al-Hindi àbùkù ní ìròyìn yẹn kò bá mu kò tún wá dúró lórí yẹn nìkan tún ní al-Finjabi ìwọ ni ká wá tẹ̀lé mbẹ̀nu méjèèjì nísìn so ìròyìn Ghulam Ahmad pé al-Finjabi ara Íjíbítì ò ní sọ̀rọ̀ yẹn tí ara Íjíbítì bá fẹ́ pé Punjab èyí tí wọ́n pè òun náà ni al-Benjabi bá ní wọ́n kọ́ wọn ní kọfà ẹ̀gbọ́ bá òun náà ni wọ́n kọ́ wọn ní kọfà àwọn ọ̀rọ̀ tí mò ń kà yìí ó wà nínú tírà Ustaz Hani Tahir èyí tó kọ́ nípa Ghulam Ahmad mo wà ní page 42 nínú tírà Kadhibatul Mirza ara Íjíbítì tá a mọ̀
tá a bá gbé wọn ò ní sọ̀rọ̀ kí wọ́n fẹ́ dárúkọ Ghulam Ahmad al-Qadiani kí wọ́n pè ní al-Hindi al-Finjabi wọn ní sọ bẹ́ẹ̀ al-Binjabi bá òun ni wọ́n kọ́ wọn kì í kọ́ fà torí pé bá yẹn ló dúró fún p nínú èdè Lárúbáwá lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn Lárúbáwá. bákan náà ara Masari tó lẹ́sìn tó ní mímọ̀ tó gbọ́ ẹ̀sìn yìí kò ní fẹ́ sọ̀rọ̀ Ghulam Ahmad kó wá àdírẹ́sì pẹ̀lú pé ba'da tahiyya lẹ́yìn ìgbà tí mo kí ọ ẹ dákun irú ọ̀rọ̀ wo nìyẹn kò pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ó ní ba'da tahiyya yóò sálámà ní pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh báwo ló ṣe wá possible kó ń tọ́hún yẹn kó jẹ́ àfáà lóòótọ́ kó jọmọ lẹ́yìn Ghulam Ahmad kó sì máa ma kíkí táwọn mùsùlùmí fi ń kíra wọn ẹ rí pé lẹ́tà yìí wọ́n fabricate ẹni kí ló ń jẹ́ ba'da tahiyya lẹ́yìn kíkí ṣé kíkí yẹn ò ṣe sọ ni kíkí tí mùsùlùmí kíra wọn náà ní pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ṣáà tó lè sọ pé ẹni tó kọ lẹ́tà yẹn nísìnyí káfíìrì ló jẹ́ sí Ghulam Ahmad kò nígbàgbọ́ nínú ẹ̀ torí tíyẹn bá jẹ́ kèfèrí sí lèyẹn lè sọ pé ba'da tahiyya lẹ́yìn ìgbà tí mo kí ọ ìyẹn ni pé yóò máa hesitate láti sálámà sí torí pé kò rí pé mùsùlùmí ni ó rí Ghulam Ahmad gẹ́gẹ́ bí kèfèrí ṣùgbọ́n ẹni tán ló kọ lẹ́tà yìí ẹni náà wọ́n ní kanú àwọn tó tán sí ara Ghulam Ahmad pẹ̀lú ìfẹ́ ni ìyẹn ni pé ó nífẹ̀ẹ́ púpọ̀ so nínú àwọn tó mú wa mọ̀ pé lẹ́tà yìí Ghulam Ahmad ló fabricate ẹ̀ òun náà ni wípé ó ní laqad kasurat atba'ukum laqad kasurat atba'ukum ntọ́sọ́mọ́ kára Egypt sọ ni pé laqad kasura atba'ukum èwo ni kasurat atba'ukum ní ó correct ṣùgbọ́n tí yẹn bá wo uslubu táwọn ará Masari fi ń sọ èdè wọn laqad kasura atba'ukum ló yẹ kó wí ni wọ́n wí wọn ní sọ pé laqad kasurat atba'ukum torí pé wọ́n á ṣe é ti báàrù muzakkar ju muannas tí jamu yẹn jẹ́ lọ nínú ìbára yẹn bákan náà nínú àwọn àkíyèsí tó mú àmọ̀ pé lẹ́tà yẹn ò tí Egypt kankan wá Ghulam Ahmad ló fabricate ẹnu ilé ara ẹ̀ lọ́dọ̀ ara ẹ̀ òun náà ni wípé ara Masari kì í sábà sọ pé fi hadhihi al-bilad ẹni tí wọ́n sọ ni pé fi Misr ara Masari ó sọ pé fi Misr àbí kẹ́ fi Iskandariya ṣùgbọ́n tó wà nínú lẹ́tà yẹn ni pé laqad kasurat atba'ukum fi hadhihi al-bilad fi hadhihi al-bilad tó wà nínú lẹ́tà yẹn lárúbá kì í sábà sọ̀rọ̀ bẹ́yẹn laqad kasurat atba'ukum fi Misr àbí fi Iskandariya bí lárúbáwá Egypt ti sọ èdè wọn nìyẹn. bákan náà ẹ wo ìbára wípé àwọn tó tẹ̀lé wọn ti di adadu romli wal hasọ wọn ti tó iye pẹ́ẹ́lẹ̀ wọ́n sì tó iye òǹkà àwọn òkúta wẹ́wẹ́wẹ́ ìbára yìí jìnnà sí ti onílàáká yìí lè rí tó lè gbé jáde yálà ọ̀tá Ghulam Ahmad ní àbọ̀ rẹ̀ kò sẹ́ni tó tó bẹ̀ tó sọ láti sọ̀rọ̀ ìbára yìí wípé iye èèyàn tó tẹ̀lé ọ lórílẹ̀‐èdè báyìí wọ́n ti ṣe déédé yèèpẹ̀ ilẹ̀ yèèpẹ̀ ilẹ̀ ṣé yèèpẹ̀ ilẹ̀ ìlú yẹn àbí gbogbo yèèpẹ̀ ilẹ̀ ayé àwọn òkúta wẹ́wẹ́wẹ́ ìlú yẹn àbí àwọn òkúta wẹ́wẹ́wẹ́ tó wà gbogbo àgbáńlá yìí á rí i pé onílàákàyè kan lè sọ rere torí pé n tó ń jẹ́ content main content lẹ́tà yẹn gangan òun náà lọ̀rọ̀ yìí ni pé báwo làwọn tó tẹ̀lé Ghulam Ahmad ṣe pọ̀ tó ní Alexandria báwo ni wọ́n ṣe pọ̀ tó ń bẹ̀ so n tó wá lọ fi wọ́n wé òun náà ni pé ó ní wọ́n ti pọ̀ gẹ́gẹ́ bí yẹ̀pẹ̀ ilẹ̀ àtàwọn òkúta wẹ́wẹ́wẹ́ tọ́mọ abílẹ̀ ṣàkín kò sí bẹ́yàn ṣe lè yá dídìrín tó tí wàá fẹ́ parọ́ tí wàá lóru expression tí Ghulam Ahmad lò nínú lẹ́tà tó fabricate yìí. bákan náà tabawo ní lẹ́tà yìí ó wà ń bẹ̀ pé walam yabqa ahadun illa wa amila bi ra'yikum wa taba'a ansarakum ara Masari tí ó gbọ́ èdè rẹ̀ kò ní ṣe báyìí sọ̀rọ̀ n tó súnmọ́ kó wí ni pé laqad amanu bi da'wakum aw laqad saddaqu ma taquluna waqtana'u bihi aw ma shabaha dhalik so ó ní àwọn ọ̀nà tó yẹ kán gbàgbé èdè yẹn kalẹ̀ tó bá jẹ́ pé ara Masari bá lo nítorí yẹn lóòótọ́ kì í ṣe irú bí wọ́n ṣe bùtì yẹn níparí lẹ́tà yẹn wọ́n kọ síbẹ̀ pé arọ́kìmù yìí ni pé ẹni tó kọ lẹ́tà yìí ṣẹ̀rí kẹ́límà arọ́kìmù yìí ustaz ahmed tọ́jú sọ pé kẹ́límà tún urdiya gbólóhùn urdu ni àwọn tó ń sọ èdè urdu ni wọ́n ti máa ń lò níparí lẹ́tà pé arọ́kìmù ẹni pé ẹni tó kọ lẹ́tà yìí báwo ni ara Alexandria àṣewá fẹ́ kọ lẹ́tà tó wà lọ kọ arọ́kìmù sísàlẹ̀ lẹ́tà yìí kò bá mọ ìmọ̀ ìyá mi ní ẹ̀sìn Islam kò tí ẹ̀ bá làkà yìí mu torí pé Egyptian kì í kọ lẹ́tà kan wá kọ sí parí lẹ́tà wọn pé arọ́kìmù ntómi náà ni pé alikatibu arọ́kìmù nínú èdè urdu tí ó jẹ́ èdè Ghulam Ahmad nílùú ẹ̀ ìtumọ̀ ẹ̀ ní alikatibu sọ̀tọ́ tí wọ́n yẹ jásí pé asulu kẹ́límà yẹn arọ́bí ni asulu kẹ́límà yẹn èdè Lárúbáwá ni torí pé rọ́kọ̀mọ̀ bí máa ń kàtàbà táwọn ènìyàn rọ́kọ̀mọ̀ ìtumọ̀ ẹ̀ ní kàtàbà ṣùgbọ́n àwọn Lárúbáwá kì í lò gbólóhùn yẹn nírú síyáàkù yẹn nírú kọ́ńtẹ́kìtì yìí wọ́n ń lu kẹ́límà arọ́kìmù bẹ́ẹ̀ yẹn n táwọn ń kọ́ sí parí lẹ́tà wọn ni ká sọ pé alimursal àbí alimursil àbí ká sọ pé atawkin àbí kẹ́ tahriran fi yawmi kaza àwọn aṣọ àbá àzàlẹ̀ kí irú àwọn ìbára bẹ́ẹ̀ yẹn òun náà ni
àwọn Lárúbáwá máa ń lò. Àwọn Hunud, àwọn ará ilẹ̀ India, àwọn ni wọ́n lo gbólóhùn arọ́kìmù níparí lẹ́tà wọn àbí níparí àlàyé wọn àkọ́ síbẹ̀ pé arọ́kìmù kádà. Ẹni bá wo àwọn ìwé Ghulam Ahmad ẹ bá ọ̀pọ̀lọpọ̀ rú àwọn tí mo sọ yìí níbẹ̀ ẹ máa rí arọ́kìmù Ghulam Ahmad gan fún rẹ̀ gan òun náà ń kọrú ẹ̀ nípa ara ẹ̀ á ní arọ́kìmù Abdullahi Samad Ghulam Ahmad Al-Qadiani bóun náà ṣe sọ̀rọ̀ ara ẹ̀ ní ló ń lo kẹ́límà arọ́kìmù. Ó túmọ̀ sí wípé gbólóhùn arọ́kìmù yìí Ahmad Zuhri Badruddin yìí òun kọ́ ló ní gbólóhùn náà. Bákan náà nínú àwọn àkíyèsí nípa lẹ́tà yẹn ni pé ẹni tó ń pè ní Ahmad Zuhri Badruddin yìí àgbórúkọ ẹ̀ rárá nínú àwọn àkọọ́lẹ̀ Ghulam Ahmad ní gbogbo àwọn tírà yòókù. Bẹ́ẹ̀ sì ni Ghulam Ahmad kọrúkọ àwọn sàábí ẹ̀ ó sì dárúkọ àwọn èèyàn kọ̀ọ̀kan bírú arákùnrin Muhammad Sa'id Nabulsi àti Muhammad Ahmad Al-Makki èyí tá a sọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ nínú àwọn tí Ghulam Ahmad tí ó dárúkọ wọn fún wa pé nínú àwọn olùtẹ̀lé wọn nìyẹn nínú àwọn Lárúbáwá. Ṣùgbọ́n orúkọ Ahmad Zuhri Badruddin yìí àti ẹ̀gbọ́ kò sí lákọọ́lẹ̀ kankan. Tírà tí Ghulam Ahmad kọ fáwọn Lárúbáwá tírà Masalihul Arab àwọn Masirul Arab èyí tí ó yẹ kí Ghulam Ahmad ti sọ ọ̀rọ̀ tó ní nǹkan ṣùgbọ́n pẹ̀lú àwọn tó jẹ́ alárànṣe ẹnu àwọn Lárúbáwá tí wọ́n gbà fún ṣe láàrin aráàfin kan nípa ọ̀gbẹ́ni tí wọ́n sọ ìyẹn Ahmad Zuhri Badruddin yìí. So ó túmọ̀ sí wípé ó pọ́sibù kó jẹ́ wípé Ahmad Zuhri Badruddin tí wọ́n ló kọ lẹ́tà yìí wá láti Iskandariya yìí ó ṣeé ṣe kó jásí pé ṣe ló jábọ́ láti sánmà wọn àti ẹbí kò sí ní tàn torí pé Ghulam Ahmad sọ̀rọ̀ ẹ̀ ń bì kankan. So lẹ́yìn tí gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí fi hàn wá wípé báwo lọ̀rọ̀ lẹ́tà yìí ṣe jẹ́. So àwọn ará Masari tí wọ́n bá fẹ́ kọrúkọ Al-Iskandariya ní tí wọ́n kọ ní Al-Iskandariya wọ́n yìí kọ Iskandariya torí tó wà nínú lẹ́tà yẹn ni pé min Iskandariya lára Egypt kì í kọ́ bẹ́ẹ̀ kò sígbà tẹ́rì tí wọ́n kọ orúkọ Al-Iskandariya tó ń pè ní Alexandra nínú èdè òyìnbó wọ́n yìí kọ́ ní Iskandariya wọ́n kọ Al-Iskandariya bí ta'rif wọ́n kọ alif àti lam sí bẹ̀rẹ̀. So Egyptian wọ́n ní kọ orúkọ Al-Iskandariya kí wọ́n kọ́ ní Iskandariya nínú tí ó dá wa lójú dáadáa nìyẹn nínú bí elédè Lárúbáwá bí wọ́n ṣe sọ èdè wọn pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ará Íjíbítì. Bákan náà ó wà nínú lẹ́tà yẹn wọ́n kọ December yẹn gbà tí wọ́n kọ́ wọn fi yá sí Lárúbáwá bá fẹ́ kọ December ó ti ní bí wọ́n ti kọ wọn ó kọ yá lẹ́yìn dáàlì yóò máa jẹ́ December wọn à ní kọ December wọ́n ti yọ yá kúrò mbẹ́ èyí tí ò ní yá yẹn ni wọ́n kọ sínú lẹ́tà yẹn eléyìí náà ó túmọ̀ sí pé irọ́ nìyẹn kì í ṣe kátó màtìbáyín kì í ṣe pọ́n ṣe mistake nínú títẹ ọ̀rọ̀ yìí jáde ló jẹ́ kí yá o má sí ń bẹ́ẹ̀ mà bí o ṣe pé Ghulam Ahmad ló fabricate bóyá tó dá gbogbo àwọn ọgbọ́n yìí náà wọ́n lérò pé ẹni tó kọ́ lóòótọ́ ara Egypt ni tí ò mọ èdè Lárúbáwá ẹ̀ lò dáadáa. So níparí ó jìnnà díẹ̀ sóòótọ́ kó jásí pé ara Egypt náà máa fẹ́ àdírẹ́sì Ghulam Ahmad wọ́n á pè ní Al-Masihul Maw'ud wọ́n yìí sábà lo ìbára yẹn fún Ghulam Ahmad nínú tí wọ́n máa ń lò ní pé Sayyidina Ahmad bẹ́ẹ̀ ni ẹni bá gbọ́ báwọn Lárúbáwá tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ Ahmadiyya tí wọ́n jẹ́ Lárúbáwá ẹni bá gbọ́ bí wọ́n ṣe ń sọ tó máa fẹ́ dárúkọ Ghulam Ahmad wọ́n á ní Sayyidina Ahmad ẹ̀yẹn wọ àwọn fídíòs àwọn Lárúbáwá tó wà ní Palestine àbí Israel mẹ́yìn ẹ̀rí pé tí wọ́n máa sọ ní pé Sayyidina Ahmad so n tẹ́ ma gbọ́ lẹ́nu wọn nìyẹn wọn kì í sábà sọ pé Al-Masihul Maw'ud àwọn Lárúbáwá ti sìn àwọn tó wà ń bẹ nísìbí àwọn Muhammad Sharif àti Ruhani Tahiru yìí ńgbà tó fi wà ń bẹ àtàwọn míì nù wọn bíi Ayman bíi Fati àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ní máa lo gbólóhùn Al-Masihul Maw'ud lẹ́ẹ̀kọ̀ọ̀kan èyí tó sì pọ̀jù nínú tí wọ́n ń lò náà nìkan sọ pé Sayyidina Ahmad àbí kan sọ wípé Al-Imam Al-Mahdi so èyí tó pọ̀jù nínú ọ̀rọ̀ wọn nìyẹn àbí kan sọ pé Mirza Sahib Al-Mirza Sahib àwọn ìbára tí a rí tó pọ̀ lẹ́nu àwọn ọmọ Lárúbáwá nìyẹn nígbà tí wọ́n bá fẹ́ dárúkọ Ghulam Ahmad Al-Qadiani ẹ̀yọ́mọ̀ ìyá mi mo lérò pé ó wá fojú hàn sí wa nísìn gbangba wípé Ghulam Ahmad ọ̀gá kan ni tí ó kọ́ṣẹ́mọṣẹ́ kódà n tó gbà ju professorship lọ nínú irọ́ pípa ó gba oyè ká dáadáa hun ọ̀rọ̀ tí ò ṣẹlẹ̀ ká ní bó ti rí nìyẹn ká sì pa irọ́ náà ká dànù mọ́rán bí ẹni wípé òótọ́ ọ̀rọ̀ là ń sọ ẹ dákun ẹni tí gbèsè ayé ẹ̀ rí báyìí ọ̀nà wo la fi fẹ́ gbà wípé ẹni Ọlọ́run ni ọ̀nà wo la fi fẹ́ gbà nígbà wípé ànábì Ọlọ́run ni ọ̀nà wo la fi fẹ́ gbà bí ẹni wípé àwòkọ́ṣe
lọ́lọ́run ṣe gẹ́gẹ́ bó ṣe ń claim wípé Ọlọ́run gbé òun kalẹ̀ ní àwòkọ́ṣe fún gbogbo ayé, kò sì sẹ́ni tí ó dáa tóun, torí pé òun nìkan lẹ̀dá tí ò lábùkù, kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti yọ àbùkù jáde nínú ìgbésí ayé òun jọ́ tóun ti ń bá gbésí ayé òun bọ̀, gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé ẹ̀ tó pé ní Nuzulul Masih page 202 àti ìwé Nurul Haq page 192. abẹ́ Allah subhanahu wa ta'ala kó ṣọ́ wa kúrò níbi aburú ìròrí ìjọ Ahmadiyya. láti lè fi sọpọ́ọ̀tì tí Ustaz Hani Tahir, ìyẹn ìkànnà àfàgbàjọ Ahmadiyya tí wọ́n jẹ́ Lárúbáwá, èyí tó padà jáde kúrò ní inú ìjọ Ahmadiyya náà láìpẹ́ ńgbà tó mọ òkodoro ọ̀rọ̀ wọn. ó ní wípé kó tó di pé mo rí ìwé tí mo pè ní Kazibatul Mirza, èyí tí mo ti ka púpọ̀ nínú àwọn tí mo kà jáde nísìnyí, kó tó di pé mo rí ìwé náà, torí pé ìwé yẹn ṣẹ̀ jáde lẹ́jọ́ mẹ́ta yìí náà ni Kazibatul Mirza. ìwé yìí jáde ní 27th of February 2018. 27th of February 2018. èní yìí dẹ̀ sí ní 23rd of March 2018. so ó túmọ̀ sí pé láìpẹ́ yìí ni ìwé yìí jáde. so nísìnyí nínú àwọn iṣẹ́ ti tèmi tí mo ti ṣe sílẹ̀ kó tó di pé mo rí ìwé Ustaz Hani Tahir, ẹ jẹ́ kí n ka díẹ̀ fún yín nínú ẹ̀. nínú ẹ̀ ni wípé nínú ìwé At-Tazkirah ẹ bá wo page 97 bẹ́ẹ̀, kí ló wà ń bẹ́ẹ̀ yẹn mọ̀ yá mi. Ghulam Ahmad sọ wípé ó ní summa uhiyat ilayya jumlatan bil injilisiyya, Ọlọ́run fi revelation ránṣẹ́ sóhun pẹ̀lú èdè òyìnbó. Ọlọ́run sọ pé wala a'lamu mada, Ghulam Ahmad sọ pé wala a'lamu mada sihhati kalimatihima li sur'ati al-wahyi. ó ní àmọ́ kò yé òun sí, òun ò mọ bóyá àwọn gbólóhùn òyìnbó náà correct, torí pé wáhì tóun rí gbà náà pẹ̀lú speed òun náà ló fi ń rush wọnú làákàyè òun. ẹni pé ẹ̀mí tó ń bá òun sọ̀rọ̀, ẹ̀mí mímọ́ náà ó ń kánjú, ìmọ̀ bóyá ó ń kánjú lọ bí kan ni. ó ní wáhì yẹn ó wà sẹ́rìn púpọ̀, kana al-wahyu sari'an li sur'ati al-wahyi wa huma. kí ni gbólóhùn náà? Ghulam Ahmad sọ pé Ọlọ́run sọ fún un pé I love you, I shall give you a large party of Islam. I love you, I shall give you a large party of Islam. ìtumọ̀ yẹn ni pé inni uhibbuka. ó ní mo nífẹ̀ẹ́. ó ní Ọlọ́run sọ fún un nínú wáhì wípé mo nífẹ̀ẹ́ rẹ̀. sa'ahabu laka jama'atan kabiratan min ahli al-Islam. èmi Ọlọ́run ọba wọn ó sì padà yọ̀ǹda fún wa Ghulam Ahmad ìjọ tó pọ̀ tó tóbi gan nínú àwọn mùsùlùmí nínú ìjọ ẹ̀sìn Islam yìí. máa padà fún ẹ ní portion títí ẹ nínú ìjọ Muhammad tó jásí pé wọn ó pọ̀, àwọn tí ó tẹ̀lé ẹ wọn ó pọ̀ púpọ̀. ó dàbí ẹni pé mi ò ní lè continue báyìí náà nítorí pé solatul maghrib ti tó ní ọ̀dọ̀ wa ń bì. inshallah ta'ala nínú kíṣẹ̀ tí ó tẹ̀lé léyìí ẹ bá mi pàdé kí n sáré ka díẹ̀ fún yín nínú àwọn figures èyí tí Ghulam Ahmad fún wa nínú àwọn tíra ẹ̀ èyí tí mo study fúnra mi. sọ̀kẹ́ wá rí bí arákùnrin náà ṣe wà consistency, kárí kayfa kana yatanaqadu ma'a nafsihi kasiran wa kayfa kana yani yufabriku al-a'dada la li shay'in siwa annahu yuridu an يظهر نفسه لأعدائه أنه ما رفض فلا شك أن الذين يؤمنون به أكثر من الذين يكفرون به. إن شاء الله تعالى نلتقي في الشريط المقبل إن شاء الله تعالى. أقول قولي هذا وأستغفر الله لي ولكم، والسلام عليكم ورحمة الله وبركاته.